Africa Content TV. Greetings, ladies and gentlemen. Welcome all you attending to this program, and say many peace and blessings of God be upon every one of us. Amen. I am Ikoko Jape. Alikolu yebuko samenu bada koili wasaibul koli tahta al-ardi madfunu ikuma madoro Ọtí wọ́n dẹni tí ò ní sàmì mọ́ ọtí lọ́dọ̀ náà.